ẹ pé ètò yìí mo fẹ́ já yín sí good news tí n bá sọ fún yín pé Yorùbá nation máa bọ́ sí mo mọ tí mo rí tí mo fi sọ bẹ́ẹ̀ tí n bá sọ fún yín pé Ọlọ́run mọ ọ̀nà tó fẹ́ gbà láti ṣiṣẹ́ mo mọ tí mo rí tí mo fi sọ bẹ́ẹ̀ ọ̀nà tó bá wù Ọlọ́run ló lè gbà láti rí dájú pé ìran ọmọ Yorùbá bọ́ nínú ìgbèkùn. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ẹ gbọ́ because mo mọ̀ pé tí n bá sọ ẹlòmíà ní kò yẹ kó sọ o ṣùgbọ́n mi ò ń sọ ọmọdé tó bá tọrọ tí ò yẹ kó jáde mi ò ní jẹ́ kó jáde ṣùgbọ́n eléyìí mo gbọ́dọ̀ bẹ fún yín kẹ́ lè mọ̀ ẹ̀yin tẹ́ ń rẹ̀wẹ̀sì pé Yorùbá nation ò lè bọ́ sí Yorùbá nation ò lè ṣeé ṣe a kàn tẹ́ra wá jẹ́ ní a kàn ń dì sí bara wa ìtẹ́lòmíì sọ nìyẹn èmi fẹ́ garanti yín wípé ẹ̀rí tó dájú ń bẹ wípé Yorùbá máa jáde kúrò ní Nàìjíríà mo rí nǹkan lẹ́nìí ẹ̀rù bà mí àyà mi já látàárọ̀ mo ń jó ní inú mi tún ayọ̀ mi dẹ̀ ń kún pé yes tí Olúwa lò tolúwa láṣẹ tolúwa nìyí tolúwa lọ́lá tolúwa lògo Ọlọ́run ló ní gbogbo ọpẹ́ òun ló ní gbogbo ìlú Abíọ́lá Akínọlá God bless you happy birthday Ọbalọ́lá personal staff bàbá Akíntóyè wọn kí ẹ o wọn ló pọ̀jọ́ bí o ṣeun àkáǹtì tí a háàkì gbogbo fọ́tò ẹ̀ orin tá a ṣe gbogbo ẹ̀ dábàá fún ó wà bẹ́ẹ̀ àárí àyè upload ẹ̀ wọ́n ti háàkì àkáǹtì mo dẹ̀ ń sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi náà tó o bá mọ̀ pé o jẹ́ ojúlówó àbíkàtì ẹ̀ create group fún wọn ni ìní gúrúùpù àwọn fọ́ǹsì míì kò sí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ tí ò ní gúrúùpù tẹ́lẹ̀ tọ́jú àwọn tí wọ́n o ṣùgbọ́n èmi ò ní gúrúùpù tẹ bá fẹ́ à ṣe mo fẹ́ kó tó táìmù tẹ bá fẹ́ sọjọ́ àbí kí n máa celebrate ní èrè ẹni tí mo lè ṣe fẹ́yìn nìyẹn friends thank you ní tí mo lè ṣe láti fi dúpẹ́ lọ́wọ́ yín nìyẹn ẹ mẹ́sẹ̀gì mi ẹ má wọrí máa create group máa pè ní Ọmọlúkà fans page Ọmọlúkà fans máa tó bá ní interest mi ní dédé àdé anybody síbẹ̀ tó bá ní interest máa gbé e wọlé ṣùgbọ́n tí mo fẹ́ wá máa tọ́jú mi ni o ẹ fẹ́ tọ́jú mi pa ṣùgbọ́n mi ò fojú olóore gúgi o mi ò fojú olóore gúgi ẹni bá ṣoore fún mi máa mọ̀ kó ṣoore yìí sì máa gbàdúrà fún mi yìí máa fi gbogbo ọ̀nà yìí máa fi gbàdúrà fún mi tèmi nìyẹn ẹ tọ́jú mi pa mi èmi. Now listen to the good news ṣé ti bẹ́ẹ̀ ṣé tí bá ti lẹ́yìn mẹ́wàá tó bá sọ pé bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ jáde fún mi. Ó yá ẹbẹ̀ sí ní kọ́ pé Ọmọlúkà bẹ́ẹ̀ ẹ ṣáà sọ pé bẹ́ẹ̀ sọ pé Ọmọlúkà bẹ́ẹ̀ ìròyìn ayọ̀ la máa sọ ìròyìn ayọ̀ rẹ ìròyìn ayọ̀ la máa sọ ìròyìn ayọ̀ àwọn èèyàn jẹ́ kí n sọ́dọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pariwo bẹ́ẹ̀ àfa àfọlọ́run sọ́mi ìyàndá ó ní bẹ́ẹ̀ Sàláwù Aládé ó ní bẹ́ẹ̀ ó ní méjì Ìyálájé Olúmọrẹ́sì bẹ́ẹ̀ ó ní mẹ́ta àfa àfọlọ́run sọ ti sọ lókè ìwọ́kọ́ Fẹ́msì ọmọ pẹ́ ó ní bẹ́ẹ̀ ó ní mẹ́rin Ọmọjọlá DT ó ní ó yá Ọmọlúkà bẹ́ẹ̀ ó ní márùn-ún Fẹ́msì ó ti sọ lẹ́ẹ̀kan ẹ má gbé mi mọ́ra Azeez Ọmọ́táyọ̀ tí Amiyu bẹ́ẹ̀ ó di mẹ́fà Síkírù Azeez bẹ́ẹ̀ ó di méje àṣírí ìkọ̀kọ̀ Elédùmarè bẹ́ẹ̀ ó di mẹ́jọ Ọbalálẹ́gẹ́ Akínwándé bẹ́ẹ̀ ó di mẹ́jọ àbí mẹ́sàn-án ó di 9 Ilésànmí Ọbáfẹ́mi Julius bẹ́ẹ̀ ó di mẹ́wàá àbí ká gbé lọ 20 ẹ ti dá ẹgbẹ́ fún yín wọ́n sọ fún yín mo ní ta bá máa gborílẹ̀-èdè yìí mo ní Ọlọ́run ló mọ ọ̀nà tó máa gbà tó fi máa jẹ́ kí ìran Yorùbá bọ́ nínú ìgbèkùn nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ jọ́nì yìí tí mo kọ́kọ́ pàdé bàbá Professor Bánjí Akíntóyè bàbá olóríire bàbá gbogbo wa pátápátá bàbá Professor Akíntóyè nígbà tí mo pàdé bàbá ní Ọmọlúkà ó ní dá ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ó ní ìrìn ni wọ́n ń pè ní acclamation kí ni mo pè acclamation ọ̀dọ̀ bàbá ni mo ti gbọ́ òyìnbó yẹn máa kà jáde fún ìtumọ̀ acclamation òyìnbó pọ̀ lábẹ́ ọ̀run acclamation acclamation bàbá ní dá ń ṣe èyí náà ń pè ní acclamation mo wá fẹ́ wò tún mọ acclamation ètò ìdíkan sí ẹ̀rọ sí ọmọ accla olúwa o accla mi màrí accla acclamation okay ẹ bá bínú mi ò gẹ̀ẹ́tì ẹ̀ wá ó ti pẹ́ tí mo ti lọ fún gbẹ̀yìn Ọlọ́run àkómi Ọmọlúkà acclamation kí ni túmọ̀ acclamation ni pé kéèyàn polongo nǹkan fáyé that is what acclamation is all about
Baba, this is what we are doing now. We are making acclamation of our dear country. Láti bí ìgbà yẹn àti ń pariwo àti ṣe rally ọmọdé yẹn máa ń jáde àjọ ṣe rally àwọn tí ò lẹ́nu láti sọ̀rọ̀ wọ́n jáde láti ti ọmọdé yẹn mọ́ lẹ́yìn pé we will give you support. Láti ìgbà yẹn la dẹ̀ ti ń pariwo ká ti ń kéde pé ẹ gbọ́ ẹgbà Yorùbá nation lọ́nà kò sí ọ̀nà míì ju ìrìnàjò Yorùbá nation. Mo fẹ́ sọ àṣírí fún yín lẹ́nìí. Good news débi gbọ́ mo fẹ́ bẹ̀ fún yín. Màá bẹ̀ ní ohun number one ìrìn tí mo rìn lẹ́nìí ẹni tí mo lọ bá tó pè mí pé ẹ ló máa bọ̀ mo fẹ́ rí ẹ mi ò ní dárúkọ ẹ number one torí tí bá dárúkọ ẹ gbogbo yín nínú yín máa dùn number two ọ̀pọ̀lọpọ̀ ló máa dá òtún pé ó lè jẹ́rọ ló ń pa mi ò ní dárúkọ ẹ for security reason that is number one. Number two ẹni tí mo tún wá débẹ̀ tí mo tún bá tó tún jẹ́ ìlú mọ̀ọ́ká lẹ́nìí mi ò ní dárúkọ ẹ ó jẹ́ number two. Ṣùgbọ́n màá sọ tí mo gbọ́ lẹ́nu wọn màá sọ jáde fún yín níwọ̀n bá títí mẹ́rin màá dẹ̀ fẹ́ fún yín bẹ̀ torí ìta bá fi pamọ́ òun náà ń pè láṣìírí ní ìdí bẹ́ẹ̀ gbogbo ẹ̀kẹ́ gbọ́ máa lọ yan mo ẹyan fún yín kẹ́ ẹ bá lè mọ̀ pé Yorùbá nation òkú ẹ̀yin tẹ́ ń rẹ̀wẹ̀sì ẹ̀yin tẹ́ ń sọ pé ó ti sún mi ó ti rẹ̀ mí lóòótọ́ tẹ́ bá wo bí nǹkan ṣe lọ ó lè sún mi ó lè rẹ̀ mí tẹ́ bá wo ìwà táwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tá à ń hù àwọn kan ní omi sọ pé ẹ má ṣírò mi mọ́ wọn bá sọ pé tó ń wo èmi ò wà pálápàlá o mi ò lè wà bàtàbàtà mi ò wà sámájàmá torí mo tí mo gbé dání o tẹ́ bá wo ìwà táwọn kan hù á sùn yín ẹ sọ pé ẹ ṣe mọ́ láàárín ọ̀sẹ̀ méjì sọ́sẹ̀ kan tó kọjá yìí ẹ̀yin tẹ́ ẹ pè mí ẹ mọ̀ra yín mi ò ní ìdásí máa sọ pé lágbájá tàbí tàbí tọ̀ ẹ mọ̀ra yín pé lóòótọ́ mo wà lára àwọn tó pè nǹkan tó sẹ́ni mẹ́sẹ̀jì ó mọ̀ra ẹ pé mo wà lára àwọn tó mẹ́sẹ̀jì ẹ tẹ́ ẹ sọ pé ìtọ́sí èyí ó ti sún mi ẹ lágbájá àti lágbájá àmọ̀gbà àti ìjà àdáṣègbè ó ti ẹ̀ fi wọ́n ti ń ba tí ó jẹ́ wọ́n ti ṣe kìdí kan ó ti ẹ̀ sún wa ẹ mọ̀ra yín ó lè sún yín ṣùgbọ́n ẹ ronú wípé ìrìn àjò yẹn kì í ṣe téèyàn tọlọ́run ni nǹkan tó bá dẹ̀ ti dáa òun ni ọ̀tá máa ń fẹ́ láti bàjẹ́ wọ́n á fẹ́ dàrú kò dẹ̀ sẹ́ni tí Sátánì ò lè lò láti da ìrìn àjò tó dàrú àdúrà tèmi ni pé kọ́lọ́run má jẹ́ kí kó má bàyè lẹ̀ kí Sátánì ríbi lò láti bá ìrìn àjò jẹ́ mo bẹ̀ Ọlọ́run ìwọ náà lè bá àdúrà gidi ni o ìṣe prayer point tó lágbára pé Ọlọ́run o má fi mí sílẹ̀ kí èṣù tàbí Sátánì kó rí mi lò gẹ́gẹ́ bí ohun èlò láti bá ìrìn àjò jẹ́ tàbí láti dàrú àdúrà tó gbọ́dọ̀ bá ní tó bá gbàgbọ́ nínú ìrìn àjò Yorùbá nation nígbàgbọ́ nínú ẹ̀ mò ń gbà á má dẹ̀ má gbà lọ ni so tó o bá ro bó ṣe ń lọ o ò ní fẹ́ tẹ̀síwájú mọ́ ara wọn tó ti drop tó ń tẹ̀lé àwọn ò ní fẹ́ sí mọ́ wọ́n wà dáadáa àwọn bí òtí ẹ̀ tó bá pè wọ́n sọ̀rọ̀ Yorùbá nation wọ́n á kàn pretend fún anybody lọ́kàn wọn kò sí inú ẹ̀mí ó wà ìdí tí mo ṣe fẹ́ gbé àṣírí ìdí ẹ̀ fún wọn nìyí má bẹ́ẹ̀ fún yín ni pápá ìròyìn ayọ̀ ìròyìn ayọ̀ là máa sọ má bẹ́ẹ̀ fún yín ẹ gbọ́ ẹ má jẹ́ kí n parọ́ fún yín mo ti sọ mi ní dárúkọ ṣùgbọ́n màá pa bí òwe màá pa bí ẹnà màá fọ bí ẹnà màá pa bí òwe fún yín kẹ́ lè mọ ibi tí mò ń lọ. Number one mo sọ̀rọ̀ kan fún yín lọ́jọ́ ọjọ́ sí mo ní Yorùbá nation yìí Ọlọ́run mọ ọ̀nà tó máa lò àwa yìí tó ń lò lọ́wọ́lọ́wọ́ ó mọ tó lò wá fún ọmọ iṣẹ́ tó gbélé wa lọ́wọ́ ṣùgbọ́n Ọlọ́run mọ ọgbọ́n dáadáa tó bá jà wá yìí náà ló máa lò tó máa gbágbára wọ̀ tá a máa fojú gbogbo ẹ̀kọ́ tá a máa ja ìjà yìí tó fi máa bọ́ síbi tó yẹ kó bọ́ sí Ọlọ́run ló gbogbo ṣe fẹ́ ṣe. Now níbi tí mo wọ̀ lẹ́nìí mi ò ever expect pé ènìyàn máa pè mí torí mi expect yẹn ẹni tó pè mí olóṣèlú ni o ọba ni o ọba aládé olóṣèlú ọba aládé tó lórúkọ tó lókìkí ló pè mí o ó tún tó lóṣèlú pẹpẹ kí wọ́n mọ̀ gbé bẹ́ẹ̀ mẹ́ torí ẹ̀ńtẹ́ mi mọ̀ mi ṣùgbọ́n kì í ṣe èèyàn játijàti ní ilẹ̀ Yorùbá kì í ṣọba yẹpẹrẹ kí ẹ má dẹ́rẹ́ ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ́ mo sáfẹ́ ẹ kàn mọ́ gẹ̀ẹ́sì ni àbúrò ló ṣe tèmi tàbẹ́kìtì tàbọ́sùn tàbọ́yọ̀ ẹ kàn mọ́ gẹ̀ẹ́sì ni mi ò ní sọ orúkọ ẹ̀kọ́ mi torí ibi tí wọ́n bá ń pè ní àgbà àbí báwọn ṣe ń pòwe yẹn bí wọ́n bá fi ń sórí wọn ò fi tẹ̀lẹ̀ níta bá fi pamọ́ ní jẹ́ àṣírí ní ìní sọ nígbà tí mo gbé fóònù tí mo rìsíìfù kọ ẹ̀rù bà mí mo náà kí ló dé kí ló ṣẹlẹ̀ kíyèsí lọ́rọ̀ dẹ́ sọ ẹjọ́ ẹja tù àwọn ọmọdúnkà máa bọ̀sẹ̀ gbìyànjú kó dọ́dọ̀ mi gbìyànjú kó dọ́dọ̀ mi ẹyọ Yorùbá ẹ fọkàn yín balẹ̀ sí ọgbọ́n
Yorùbá nation máa bọ́ sí kò sí anybody fẹ́. Ìròyìn ayọ̀ la máa sọ o, ìròyìn ayọ̀ la máa sọ. Bọ́mbà èmi náà láwà tí mo wò sí àbá kò sí kúta gbàgbàdá àní bá tó porí ẹ̀ ń bẹ̀. Mo gbéra ibi tó bá lè là á bọ́ ọmọkùnrin wà mo bẹ́ sórí ẹṣin mo kọjá sọ́nà mo débẹ̀ mo ṣe kábíyèsí mo máa ń sọ ilé ìfún yín ni ṣùgbọ́n mo garanti kàn gẹ̀ẹ́sì yẹn ní mọ́yìn ṣùgbọ́n ìlú ọmọ ìdí tí mo ṣe ń sọ mo sọ ni kí àyè tẹ́ ẹ ti ń bọ kàjẹ́ tẹ́lẹ̀ kẹ́lẹ́ mọ̀ pé tó o bá dúró sáyé ẹ̀ sì àwọn kan bọ̀ wọ́n ti ẹ̀ kúrò bẹ́ẹ̀ tó o bá dúró dáadáa wọ́n á tiẹ̀ kúrò wọ́n á take over wọ́n á tún kọjá ẹ̀ kàkàràkàkàràkà pẹ̀lú tẹ́tí ní gbọ́lé ni tí mo fojú mi rí. Dúró tó bá wà ní Yorùbá nation tètè dúró dáadáa mo pẹ̀lú ọ̀kan tó fi dúró yẹn tó o bá dúró dáadáa mo ń sọ ilé ìfún ẹ pẹ̀lú ìdánilójú ni àwọn kan bọ̀ bẹ́ẹ̀ wọ́n tiẹ̀ ti fẹ́ẹ̀ dé wọ́n á tiẹ̀ dànù ọ̀rẹ́dùn àwẹ̀ kò dúró dáadáa gẹ́rara wọ́n tiẹ̀ dànù wọ́n ti kó ẹ wá mọ tó wá pọ́nì tó jọ mí lójú lílọ tí mo lọ kì í ṣe wípé ẹni tí ó wá bẹ̀ kì í ṣe pé kò sọ fún ẹni yẹn kò dẹ̀ sọ pé mi ò kì í ṣe pé àjọ mọ̀ pé àjọ pàdé mo tún wá pa ẹni yẹn tó wá ìrìn mi wá ṣe déédéé àsìkò náà ẹni yẹn tó wá jẹ́ ìlú mọ̀ọ́ká nílẹ̀ Yorùbá ẹni tí gbogbo ayé tó mọ̀ mí ó kàwé ó tún mọ̀yàn olóṣèlú tún ni bó ti jẹ́ pé kò ṣòṣèlú má bọ̀dà ṣùgbọ́n olóṣèlú ni ó tún mọ̀yàn ó lórúkọ ẹ̀yin ọmọ Yorùbá mo kí wọn mo jòkó ọ̀rọ̀ wa bẹ̀rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ ẹ fẹ́ gbọ́ ni ìlú jẹ fún yín máa kàn rọra yán díẹ̀ fún yẹn ni ọmọ àgbàlẹ̀ ni mo sọ kẹ́ ẹ bá lè mọ̀ yí pé ó tọ́ kó o tètè gbọ́ kó o dúró síbi tó o bá wà tó o bá ṣe iyèméjì tó dáòtù tí ó lè dúró tàbí kò lè dúró mọ́ yá Yorùbá ní sọ́ọ́ ti sún mi jọ ìwà tó wù yẹn tó o bá fi ti wọn ṣe àwọn adánidúró tó ní gbèsè ni wọn àwọn abatẹnijẹ́ ni wọn wọn á ba gbogbo ìyànjọ yẹn jẹ́ mọ́ ẹ lọ́wọ́ ìwọ fúnra ẹ wà á yẹ kúrò níbi tí ò yẹ kó yẹ kúrò nípa dúró lórí ẹsẹ̀ ẹ máa wo wọn ẹni tó ń bá náà jàbí kó o wò dúró lórí ẹsẹ̀ ẹ. mo ń garanti ẹ ṣe ẹni nínú ìrìnàjò yìí bẹ́ẹ̀ pẹ̀lú tí mo rí lẹ́ni tí mo gbọ́ lẹ́ni mi ò rẹ́dí àti fẹ́ẹ́ bọ́ ti dàmọ́ gbogbo àwọn tó wà níta tí wọ́n pariwo wọn Nàìjíríà tó o bá ti kọlu aláyé mi òòṣà bàbá dání tó o kọlu bàbá Akíntóyè honestly speaking ara tó bá wù wọn kan dá mi ní bẹ́ẹ̀ ní bọ́ ti dàmọ́ mi ní kọlu ẹnikẹ́ni mọ́ ìkúkú kọlu yàn tẹ́lẹ̀ náà yín followers mi ṣé mò ń kọlu yàn ní ẹ̀bọ̀n mi ìrẹ́dí àti bẹ́ẹ̀ ní bọ́ ti dàmọ́ wọn rọra ṣe bẹ́ẹ̀ mọ́ wò ni honestly speaking pẹ̀lú tí mo rí tí mo gbọ́ lébi mi ìrẹ́dí àti kọlu ẹni bọ́ sáà má kọlu aláyé mi má ṣe pé fún má pè lórúkọ tí ò yẹ kó pè é torí dàda ò lè jà ó lábúrò tó gbójúlé òun lọ̀rọ̀ àwa fọlọ́yè Sunday ọmọdé mọ́ bó ti ẹ̀jẹ̀ pé dàda tiẹ̀ ó tọ́jà ara ẹ̀ ń jà o ẹ mẹ́sìn mi gbọ́ ó tọ́jà ara ẹ̀ ń jà ṣùgbọ́n èmi gbà gẹ́gẹ́ bí leader tèmi aṣíwájú tèmi ni tó o bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ sọ́mọdé yẹn máa wọ̀n fún ẹ wọ́n á wọ̀n fún ẹ ní lẹ́kùnrẹ́rẹ́ ṣé ó yẹ yín ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé n tí mo gbọ́ lè ní ẹ̀ pé kí ní ìfẹ́ n tí mo gbọ́ ó fi mí ní ọkàn balẹ̀ ẹjọ́ ọmọ Yorùbá pé ìrètí tó dá láìpẹ́ yìí ẹ máa rí àrà ńlá tó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ìtẹ́ expect ìtẹ́ ẹ̀ lérò ó máa jáde tẹ́rù máa bá onílé àbá àlejò nílẹ̀ Yorùbá ẹ gẹ́ tọ̀rọ̀ mi ìtẹ́ expect tẹ́ ẹ̀ believe ó lè ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó bá wá ṣẹlẹ̀ àwọn tẹ́ ẹ máa bá nìdí ẹ̀ àwọn tẹ́ ẹ̀ believe ó lè ṣe ni ṣé mò ń lálàá ni irọ́ ni lágbájá pa irọ́ ni tàbí tó pa àwọn ẹ̀ máa bá nìdí ẹ̀ èrò á bà ní bẹ́ẹ̀ ni mo sọ ṣé rí gbogbo ẹni tẹ́ bá rí fídíò mi wò pàápàá tó bá jẹ́ mídíà bíi tèmi má bu ẹnikẹ́ni sẹ́ má jà lọ wá nǹkan míì sọ̀rọ̀ lé lórí ṣe prógrámù kẹ́kọ̀ọ́ kó àwọn èèyàn nípa àwọn resources àwọn àǹfààní tá a máa jẹ́nu Yorùbá lè sọ má jà má búyàn má kọlu yàn and when politics is a game of throne that is a game of numbers it's a game of throne politics is a game of numbers we need people lóòótọ́ làwọn àgbàgbà sọ pé èèyàn péréte ló ń ṣe ìlú ìgbọ́ èèyàn péréte ló ń ṣèlú
wọn ò sọ pé èèyàn kan o, wọn ò sọ pé méjì o, wọn ò sọ pé mẹ́ta, wọ́n ní èèyàn péréte. Kí ni túmọ̀ èèyàn péréte mí ni èèyàn tó pọ̀ náà mẹ́. Compared to the population of Yoruba people, kí ni péréte mí? We are talking of maybe 1% or 2% ní péréte nínú population ọmọ Yorùbá. A máa sọ̀rọ̀, tá a bá sọ̀rọ̀ péréte, á jẹ́ pé à ń sọ̀rọ̀ méjì or mẹ́ta, 2 or 3% of the total population. Òun ni péréte ibẹ̀. Tá a bá dẹ̀ ń sọ̀rọ̀ 1% ọmọ Yorùbá, tá a bá sọ pé Yorùbá kan náà, maybe we are 50 million, kó pe bẹ́ẹ̀ ni. Tá a bá sọ pé a jẹ́ 50 million, kí ni 1% in 50 million? That is 500,000. Ẹjọ́ mo bí ní o, gbogbo àwa tá à ń jáde, tá à ń pariwo Yorùbá nation lẹ́nu, àwa tá à ń jà ní o, mi sọ àwọn tí ò jà tí wọ́n wà ń ta o, ṣùgbọ́n tó nífẹ̀ẹ́, àwa tá a di ìdí gbé dání, tá à ń pariwo ẹ̀, tá à ń rìn sókè sódò, tá à ń lọ sọ́tún lọ sósì, pé Yorùbá nation must stand. Ẹjọ́ sá pé 500,000, mo bí ní o. Àti ìpè Lóńdó State tábà kó gbogbo àwa tá à ń pariwo Yorùbá nation tábà kóra wa jọ, tó 10,000. Lóńdó State. Lẹ́kìtì tábà kóra wọn jọ wọn tó 10,000. Lọ́ṣùn wọn tó 10,000. Lọ́yọ̀ tó 10,000. Ní Ògùn State wọn tó 10,000. Lẹ́kọ̀ọ́ wọn tó 10,000. Ló gbogbo ẹ̀ bá pọ̀ kò tí ì wọ 50. Káwọn tó wà lábúrò dùn mọ́. Kábà ṣírò àwọn tó wà lábúrò dùn mọ́. Kábà kó gbogbo wọn jọ l'Amẹ́ríkà, Canada, gbogbo ẹ̀ kan kó jọ tó 200,000 gbogbo wọn together. Ẹ má jà tara wa jẹ. Tẹ́nìkan bá ń tẹ èmi ò kì í tan ẹ̀ là. Èèyàn péréte ló ń ṣèlú, èèyàn péréte ló ń gbàlú, òótọ́ ni, ṣùgbọ́n ṣé àwa tá à ń pariwo Yorùbá nation ṣáà ti tó péréte? Ìbéèrè tó yẹ ká bíra wa nìyẹn. Ẹ jẹ́ ká stop àti bá àwọn èèyàn jà, bálágbájájà, bátàmẹ̀dùjà, òpin gbọ́dọ̀ dé bá o. Òpin ó gbọ́dọ̀ dé bá gbogbo ẹ̀ pátápátá. Tá a bá ṣe báyìí, kò síbi tá à ń lọ. Mo ní mo gbọ́rọ̀ lémi, èmi fúnra mi wá understand pé mo ti èmi gan ṣe mistake. Honestly. Ẹ jẹ́ bẹ́ àṣírí kan fún yín náà tẹ́tí mọ̀ tí mo dẹ̀ ti sọ rí. Ṣé ẹ rántí ọjọ́ tí mo lọ sí Kàrẹ́? Ǹjẹ́ ẹ rántí kan tó lórí yẹn sọ? Ó ní bẹ́ẹ̀ ṣe ń ṣe olówù wá, ó lórí ni o. Ó ní bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí, ó wù wá. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣẹ́pẹ̀ fúnra yín bẹ́ẹ̀ bára yín jà yẹn, ó lé wa sẹ́yìn, ó ń pèsè wa off. Ọ̀rọ̀ ni mẹ́sẹ̀jì ní lọ́jọ́ náà. Ṣùgbọ́n ẹ̀ ní wo ẹ̀ ní tẹ̀lé. Torí àwọn fúnra wọn inú bí wọn. Sẹ́mọ̀lúkà nìkan ló wà bẹ́ẹ̀ ni. Ẹnìkan yìí jẹ́ kílẹ̀ fẹ́, ṣé òun nìkan ló mọ̀ ọ́n ṣe ni? Òní jẹ́ kán lísì kan bọ̀ kán mú eléyìí tó jẹ́ ẹ̀kọ́ sense tó wà nínú nọ́sẹ̀sì yẹn kan rí. Bó bẹ́ẹ̀ ṣe ń ṣe ń wù wá, Yorùbá nation ń wù wá, abẹ̀fẹ́ ṣe, ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń kọlura yín, bẹ́ẹ̀ ṣe ń ṣẹ́pẹ̀ fúnra yín, bẹ́ẹ̀ ṣe ń gbéra yín ṣe, kò jẹ́ ká fẹ́ ṣe rárá, ó lé ní sún sẹ́yìn. Ó lórí kan ló sọ bẹ́ẹ̀ tí gbogbo yìí fojú rí, ẹ wò ó wà ní YouTube, fídíò wà bẹ́ẹ̀. Ẹ lọ wò. That was last year. Yín tí mo rí lẹ́ni tí mo gbọ́ yẹn, wọ́n sọ fún yín àti kórìkà yìí. Ó jẹ́ kọ́kọ́ mi balẹ̀ pé Yorùbá nation máa bọ́ sí. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.